eléyìí tún gbẹnu tán o ẹ̀yin èèyàn. Ṣégeyà fi kò bá kò gbé ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn àfáà mùsùlùmí lórí ayélujára. Ó lágbára. Tẹ́yìn èèyàn bá gbàgbé wípé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń ṣẹlẹ̀ láàrin àwọn àfáà oníwàásí nínú ẹ̀sìn Islam, pàápàá ọ̀rọ̀ owó mọ́ṣáláṣí àti Mákà tí wọ́n ní ẹnìkan wìn lórí prógráàmù Al-Fulani tó ti dá ọ̀pọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ sílẹ̀ láàrin àwọn àfáà tí ó ń ṣe wáàsí lórí ẹ̀rọ ayélujára Facebook, especially òun ló ti di ogun tó ti dọ̀tẹ̀ láàrin Al-Fulani àti Ọ̀kanlọ́mọ. Ṣẹ́yìn èèyàn sì mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ ni Al-Fulani àti Ọ̀kanlọ́mọ 5 and 6 báyìí làwọn méjèèjì kó tó di pé ọ̀rọ̀ owó mọ́ṣáláṣí àti Mákà ó di ìran ìtò láàrin àwọn méjèèjì. Àmọ́ báyìí tíjà ti wáyé láàrin àwọn méjèèjì tó ń ṣe ọ̀rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n gbógun ti Saheed Shittu. Tẹ́ bá gbàgbé ẹ̀yin yẹn mọ̀ wípé Saheed Shittu náà ti wà ní inú different gbàgbós pẹ̀lú Ọ̀kanlọ́mọ àti Al-Fulani tẹ́lẹ̀tẹ́lẹ̀, kódà ọ̀rọ̀ ń gan di ọ̀rọ̀ kéèsì tẹ́ bá ṣì rántí ẹ̀yin èèyàn mi. Àmọ́ báyìí tí wàhálà ti wá ṣẹlẹ̀ láàrin Al-Fulani àti Ọ̀kanlọ́mọ, Al-Fulani ti wá gbẹ̀yìn báyìí ó ti lọ parí ìjà pẹ̀lú Saheed Shittu. Ó lágbára o. Oríṣiríṣi la ṣáà ń bá lọ́wọ́ àwọn àlùfáà lórí ayélujára, àwọn tó yẹ kán máa ṣe wáàsí káyé ó máa kan sára sí wọn, oríṣiríṣi là ń bá lọ́wọ́ wọn. Ó gbẹ̀nu tán. Ṣégeyà wá fi tírélà ńlá ó fi wọn ọ̀rọ̀ rẹpẹtẹ ránṣẹ́ sí gbogbo àwọn àfáà mùsùlùmí lórí ayélujára. Kódà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀rọ̀ ń gan tàbá Sheikh Akeugba Gold. Nǹkan kí sẹ́sẹ̀ ràgó nínú fọ́nrán yìí. Sórí ìkànnì DigiNaija Television, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tẹ́yin bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́. Ẹ sì má gbàgbé láti máa bá mi like fídíò yìí, kẹ́ ẹ máa fèrò tiyín náà sí comment, kẹ́ ẹ sì máa bá mi share ètò kó máa lọ káàkiri lórí ayélujára. Ṣégeyà ni ó ní bí àwọn àfáà mùsùlùmí lórí ayélujára, especially lórí Facebook, bí wọ́n ṣe ti join fracas ni ó ṣokùnfà bí wọ́n ṣe ti ń ba ẹ̀sìn Islam jẹ́ ní ilẹ̀ Yorùbá. Eléyìí ló sì ní kò dára tó fún ọjọ́ ọ̀la ẹ̀sìn Islam. Fọ́nrán ọ̀hún rèé, ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ wo bí wọ́n ṣe ba Islam ilẹ̀ Yorùbá jẹ́. Al-Fulani wà lára wọn o. Al-Fulani, ẹ mọ̀ pé owó nǹkan tẹ́ àwọn àfáà yẹn ń ṣe gbogbo ẹ̀ là ń wò. Àwọn èèyàn ń wò wọn ò ní mọ̀, torí pé kò sẹ́ni tí ó lè wò wọ́n lójú láti sọ fún wọn pé àṣebàjẹ́ ni wọ́n, ìbàjẹ́ náà ṣe. Al-Fulani wà lára àwọn tó bá mùsùlùmí ilẹ̀ Yorùbá jẹ́. Al-Fulani já gbogbo àwọn mùsùlùmí lólè, olè ojúkorojú. Mi ò rí aláìní tìjú, ọ̀dájú èèyàn, ìkà èèyàn tí ò ní tìjú bí Al-Fulani mi tí rí. Iṣẹ́ Al-Fulani ló yẹ kó tún máa sọ̀rọ̀, kó máa ṣe kéèbú, kó máa ṣe wọ́n tí owó mọ́ṣáláṣí tí gbogbo ayé dá fún ẹ níjọ́sí àti ìrí mọ́ṣáláṣí yẹn títí dìsìn. Abẹ́rẹ́ tó ní kí gbogbo ayé máa dá, tó tún lọ ṣe donation tẹ́ àwọn Bobrisky gbogbo wọn tán tó kóra wọn wá bẹ̀ títí dìsìn àti ìrí mọ́ṣáláṣí yẹn. Àwọn Muslim association tẹ́ lẹ́sìn Muslim wọn ò dẹ̀ sámọ̀ eléyìí lágbára ó lẹ́tìkẹ́ oríṣiríṣi. Pé mọ́ṣáláṣí tó gba owó ẹ̀jọ́ sí níbo ló kọ́ sí, kán bá wí. Nígbà tó yẹ pé kò sáfà nù gbogbo wọn, kò sáfà gidi nílẹ̀, torí ẹ̀ lọ́lọ́run ṣe gbé mi dìde sí gbogbo wọn. Ọlọ́run ni wọ́n ti gbéṣẹ́ òun tì, ẹ̀rí àpò ara wọn ní gbogbo iṣẹ́ tó ń ṣe, àpò ara wọn náà ń dù. Ó kẹni tí ó bá Al-Fulani tí ó lè kojú rẹ̀, Saheed nìkan lọ́kọ ẹ̀, Saheed nìkan ló kápá rẹ̀. Saheed náà ti sẹ́ńpẹ́ báyìí. Sí báyìí Ọlọ́run Saheed sì tó dẹ̀ wáyé pé láwọn àfáà tó yẹ ká mọ̀ báwà rere ká Al-Fulani mọ̀ báwà dáadáa títí ẹ̀ ó máa fi kó bá Saheed ni, torí wọn ò jẹjẹ
ìyáláyàyà níwájú Elédùmarè ni ìránṣẹ́ wọn lèmi gbogbo àwọn àfáà tó ṣe rán dáradára lọ́lọ́run ló rán mi sí pásítọ̀ tó ṣe rán dáradára àwọn pírẹsidẹ́ǹtì àwọn ọlọ́pàá tó ń ṣe rán dáradára tí wọ́n aráàánú gbà tó bá gbọ́ tó bá lè yí ọkàn wọn padà lọ́lọ́run lóhùn máa là mí lóhùn láti máa bá sọ̀rọ̀ Saidi òun náà tí wọ́n bá lù Fúlàní ṣe rán dáradára á lóhùn bò láṣìírí ni Saidi ò béèrè mọ́ṣáláṣí lọ́wọ́ rẹ̀ mọ́ wọ́n ti dọ̀rẹ́ báyìí wọ́n ti dọ̀rẹ́ Fúlàní yẹn tiẹ̀ wá ṣe nǹkan kan tó jọ mí lójú mi ò mọ nǹkan tó fún liver Fúlàní kó lanu kó mọ bú Fúlàní lanu kó mọ bú ọ̀kan lọ́mọ kó dẹ̀ má rí èèyàn pé sákèésì pé ìwà rádaràda ló ń wú ọ̀gbẹ́ni tó o bá rí èèyàn bẹ́ẹ̀ wí ọ̀kan lọ́mọ yìí sẹ́ni tó yẹ kó mọ bú Fúlàní ọ̀kan lọ́mọ yìí sẹ́ni tó yẹ kó mọ yọ̀sùn tèèṣe sí. eléyìí lágbára o ó lẹ́sìkẹ́ tí gbogbo ayé mọ̀ kó lè ní ẹ́ tó yẹ pé ọ̀kan lọ́mọ ló ń gba wájú ló ń gbẹ̀yìn tó dúró tiẹ̀ nígbà tí tó gún dìde sí ẹ̀ tó gba wájú tó ń gbẹ̀yìn nọ́mà náà èmi ti mọ̀ pé ọ̀kan lọ́mọ á jìyà gbogbo tó ń ṣe yẹn ti pẹ́ àwọn fídíò tí mo ṣe fún wa gbogbo ẹni tó bá ti ń bu alábò tó bá ti ń bu onírìkìsí tó ń bu alábòsí tó bá yá òun gan á dẹni ẹ̀sìn bẹ́ẹ̀ Saidi Shittu jáde ó ń pariwo show us the mosque tí gbogbo ayé dáwó rẹ̀ èmi ti gbowó ti tèmi mo ti kọ́ ti tèmi tán ìwọ Fúlàní wà gbà tó mọ́ṣáláṣí tiẹ̀ dà ọ̀kan lọ́mọ ò jẹ́ kí Saidi sọ̀rọ̀ ó dojú ìjà kó Saidi ni ó ṣe ń gba wájú ló ń gbẹ̀yìn ló ń parọ́ oríṣiríṣi ló ń parọ́ kò mọ̀ bóun kó bára wọn ni wọ́n béèrè òdodo wọ́n tàmálẹ̀ sí nǹkan tó yẹ kó náà àfáà ló pèrè o tó yẹ kó pẹnu kọ kó pe Fúlàní pé ẹ̀yin náà mọ́ṣáláṣí dà ẹ̀ má bàa àfáà lójú jẹ́ owó tẹ́ gbà nínú lọ́wọ́ gbogbo ayé bẹ́ẹ̀ rọ́mọkùnrin yẹn tó ń pariwo mọ́ṣáláṣí títí ẹ̀ ló ti kọ́ tán yẹn níbo lẹ́yìn náà kọ́ ti ń sí ó ń dà ó yẹ kó ti parí ọ̀kan lọ́mọ ṣe bẹ́ẹ̀ ìyá ẹ̀ ló ń jẹ yẹn ìyá rẹ̀ ló ń jẹ lọ́wọ́ Fúlàní yẹn Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ da èdè wọn rú Ọlọ́run ló kí Fúlàní láyà pé kó dojú ìjà kọ ọ̀kan lọ́mọ Ọlọ́run ló ní ẹ̀rí kí ọ̀kan ló ní Fúlàní kó ṣìwàwù kó dalẹ̀ àwọn ọ̀kan lọ́mọ eléyìí lágbára o ebi ìjà rẹ̀ làwọn ọ̀kan lọ́mọ ń jà tó fi ṣe ẹran tó àti má nǹkan tó ń pè kájú ẹ̀ àtọ̀kan lọ́mọ wọ́n dúró tán wọ́n bá Saidi fà wọ́n tẹ́ ẹ̀rí wọ́n bu àṣírí olè wọ́n gbèjà Fúlàní wọn ò fẹ́ kójú tì Saidi náà dojúkọ náà ń bá jà sẹ́ẹ̀tì rẹ̀ kápá Fúlàní kan sọ ọ̀rọ̀ sí wọ́n ṣe etí ẹ̀ pé kílẹ̀ ẹrù débẹ̀ tẹ́ ẹ̀ gbowó mọ́ṣáláṣí tẹ́ ẹ̀ kọ́ tẹ́ ẹ̀ tún wá ń parọ́ pé bẹ́ẹ̀ kan lẹ̀ ń kọ́ sí ọ̀kan lọ́mọ tún bá parọ́ níjọ́ yẹn ní wá ló ń fa Kùránì búra òun tẹ̀lé Fúlàní débẹ̀ ibi kì í ṣe ibi tí wọ́n náà fẹ́ kọ́ ilẹ̀ yẹn sí mọ́ṣáláṣí yẹn sí náà tó ń kọ́ sí òun tẹ̀lé wọn débẹ̀ báyìí nǹkan Ògògó during that time lògògó náà jáde pé gbogbo rọ́tálù Fúlàní pamọ́ ọ̀rẹ́ òun tó talẹ̀ pé tán fún wọn lẹ̀ nǹkan pé irọ́ ni o sáà pé Ògògó náà jáde ní táìmù rẹ̀ ọ̀kan lọ́mọ ló kọ́ Fúlàní ó dá gbogbo ẹ̀rú abẹ́ ìwà rí Saidi náà kò mọ̀ pé ìdí ń dìrún ni Saidi wá mọ́ Fúlàní lọ́rẹ̀ báṣìírí kan wà lọ́wọ́ Saidi ní tálù Fúlàní ò fẹ́ kí Saidi tú
ó wá lọ ẹ̀rí ó dọ̀rẹ́ Saheed Shittu ọ̀rọ̀ òun àti Saheed wá di ikú dẹ́dẹ̀dẹ̀ ikú dẹ́dẹ̀dẹ̀ kú torí mo mọ̀ pé Saheed ò gọ̀ Saheed ò lè fi taratara lẹ̀ fún Al-Fulani ó mọ̀ pé criminal ni ọtí kankan ló wà nídìí ọ̀rọ̀ yẹn abẹ́rẹ́ tí wọ́n fi parí kéèsì ṣe gbogbo ẹ̀ Al-Fulani kò jẹ́ káwọn kan lọ mọ́ tó fi parí ìjà pẹ̀lú Saheed Shittu tó lọ withdraw kéèsì tó ṣe gbá tó ṣàwò gbogbo nǹkan tó ń bí ọ̀kan lọ́mọ bí tún nígbà èdè gbogbo nǹkan tó ń dọ̀kan lọ́mọ nìyẹn jẹ́ lájà kó lọ parí ìjà pẹ̀lú Saheed lẹ́yìn ó jà á mọ̀ ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ni irú géèmù wo nìyẹn ẹ wá wò wọ́n ṣe ń gé ọ̀kan lọ́mọ lọ́wọ́ Saheed sẹ́rìn Al-Fulani wọ́n ṣe ń gé lọ́wọ́ ló ń bọ̀ rùkà owó mọ́ṣáláṣí tó gbangba ẹ̀ dọ́là kò tí ì mọ́ láì dá ó sì tún rìn still àwọn tó fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n tún máa ń dáwó fún wọ́n tún máa ń fún lówó tó bá ń ṣe ṣẹ̀bí Nàìjíríà àti irọ́ rẹ̀ ló lóun ń ṣe gbàgán ló lóun ń talẹ̀ àríkò polówó lẹ̀ mọ́ báyìí Al-Fulani estate ẹni tí ò lówó lọ́wọ́ tó lóun òǹkọ́ estate àbí á lówó lọ́wọ́ lábọ́ síta lálùúgbò lágbówó mọ́ṣáláṣí lọ́wọ́ bò ẹ̀yin náà wò nínú ẹ̀sìn Islam ṣé Islam ló fi kọ́ wọn ni àwa tá a rẹ pé àti ìmọ̀ ibi tá a fẹ́ yà sí bóyá ká mọ́nà kìrìsìtẹ́nì wa ni bóyá ká mọ́ kírun ni tá a ti ń fọkàn rò pé àwọn pípù yìí ń ta bá kọ́ lẹ́kọ̀ọ́ lára wọn ló máa dífá pé bóyá àwa náà mọ̀ kírun lẹ́yìn wọn ni àjọmọ̀ ṣe ẹ̀rí rádaràdá tá a rí lọ́wọ́ wọn kò jẹ́ ká méjì tá a máa ṣe. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn mi bólẹ̀ lérò wípé ọ̀rọ̀ yóò padà já sí pẹ̀lú àwọn àáfàá mùsùlùmí tó ń ṣe oríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára Facebook ṣé bí wọ́n ṣe kọ̀ntínú lélẹ̀ àbára wọn tó ṣe wípé wọ́n nímọ̀ wọ́n lẹ́sìn tí wọ́n pè wọ́n ṣàkíyèsí gbogbo bẹ́yìn náà bá ṣe wá lérò ọ̀rọ̀ yìí sí ẹ máa bá mi sọ sí comment káàjọ máa tàkùrọ̀sọ ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like ẹ comment kẹsì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri lórí ayélujára ẹ ṣeun.